lórí ìkànnì olómi ọgbọ́n TV ẹ kú dédé àkókò yìí ẹ má rò pé bóyá ọ̀rọ̀ Lizzy Anjorin ò ti tán síbẹ̀ kò tí ì tán síbẹ̀ rárá o ẹ tún máa gbọ́ eléyìí ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ dẹ̀ tún share fáwọn ẹlòmíràn láti gbọ́ ẹ tún gbọ́rọ̀ ti Lizzy Anjorin tó tún sọ season fíìmù ni kò ṣeé wò tán ó gùn gan ẹ tún gbọ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì Tope fúnra wọn lánàá ni ó tèkì wọn ní 3 hours tó tó rówó dá padà. That alone speaks volume. You know what that means? Do you know what that means? Kò lè yé ẹ, but ó speak volume. Torí pé àtàntí Tope turn back. Tó fẹ́ máa lọ, wọ́n ní refund dà. Àti Tope ní pé àwọn máa refund later. Wọ́n dé order pé kàn close gate. For hours. Àwọn tó ní kàntí Tope turn back. Wọn ò máa rówó sẹ́ndì sáǹtì Tope láti dá owó wa padà. Àwọn kan sọ pé bóyá ọkọ mi mọ̀ nípa ẹ̀, ọkọ mi ò mọ̀ nípa ẹ̀ o. Àwọn tó ṣe kíní tó pe àǹtí Tope wá, they are in abroad. Ọkọ mi ò mọ̀ ní kankan nípa ẹ̀. Àwọn tó pè wọ́n, àwọn tó pe àǹtí Tope, within 1 minute, wọn ò lè sọ pé káǹtí Tope kan fi ìbínú dáwó padà. That speaks volume. Your colleague, but why she get paid and not, she must have get her own reason. If you ask her, she will explain. Abi, she must have gotten her own reason. I don't know. Biere, mo ṣe pa baba Suwe nìyẹn. Sherry, Genesis case Baba Suwe, ma sọ fún yín leni, because a lot of you were more. Do you know that Baba Suwe was loved by Mr. President? Baba Suwe was loved then by top politicians. In fact, Baba Suwe don't knock at body long to enter. Baba Suwe was the talk of the town. Baba Suwe was the number one then. And they pushed this narrative that Baba Suwe carried drugs. If Baba Suwe had come online to clear himself, maybe Baba Suwe would still be here. But when Baba Suwe wá láti clear rẹ̀, ẹ ló like trouble jù. The moment they said Baba Suwe, ẹni tó ti lórúkọ táyé ti mọ̀, the same thing tẹ́ ṣe fún mi ní Dùmátà, ibi tí wọ́n ti ń ta gold, àdótò ṣì Gíslọ́ba ní mo jí gold bẹ́ẹ̀. Baba Suwe, instead of Baba Suwe sọ̀rọ̀, Baba Suwe wá dákẹ́. Gradually, the top politicians, the dignitaries, the big people, tí Baba Suwe mọ̀, everybody bẹ̀rẹ̀ sí ní fall out. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fall out. Títí débi pé nígbà tí Baba Suwe bẹ̀rẹ̀ sí ní, nígbà tó tún wá ní ká dáwó fún Baba Suwe, àdótò ṣì Gíslọ́ba, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dragi àwọn tó tún dáwó fún Baba Suwe, which I'm one of them. Èmi ni mo kọ́kọ́ pe Yomi Fabiyi, èmi mo kọ́kọ́ send owó. Àdótò ṣì Gíslọ́ba dẹ̀ lọ post ẹ̀ pé mi ní kí àwọn èèyàn má dáwó fún Baba Suwe, all because Àdótò ṣì Gíslọ́ba does not want Baba Suwe to get mercy from people. Ṣẹ́rí kíní díẹ̀ Àdótò ṣì Gíslọ́ba ń ṣe yìí, ó ti ń ṣe ti pẹ́. It takes ẹni tó ní ọpọlọ láti connect méjì àti mẹ́ta papọ̀ to know how she has been killing people silently. Ẹ máa gbọ́ o. Now, gbogbo àwọn èèyàn ńláńlá tí Baba Suwe mọ̀, àwọn governors, àwọn president, àwọn gbá, everybody fall back. All because wọ́n ní Baba Suwe ó gbé cocaine. Tẹ́ bá wo ńgbà yẹn, there was clash between this Yomi Fabiyi and some people. Látàrí pé wọn ò fẹ́ kí Baba Suwe rí àánú gbà. Public pé àwọn ti bá tiẹ̀ jẹ́. Tó bá rí owó gbà, ó máa survive. Nígbà tó yá, Baba Suwe ní stroke. Sherry, gbogbo nǹkan tí Àdótò ṣì Gíslọ́ba ń ṣe lẹ́nìí, it's something she has been doing for a very long time. It takes ẹni tó ní ọpọlọ láti connect the dots. Ẹ má gbàgbé pé ibi tí Àdótò ṣì Gíslọ́ba fi wọlé sí Baba Suwe lára, òun lọ̀rọ̀ Mọ́ládùn. Ó ní àǹtí Mọ́ládùn, ó ní Baba Suwe lọ fún yàn kan lóyún, ó lójoojú àǹtí Mọ́ládùn, ó ní ọ̀tá Baba Suwe ló pa ọ̀tá àǹtí Mọ́ládùn. Ta ló rántí dáadáa? Ọ̀rọ̀ ìyàwó náà fi wọlé o. The same concept for those tó bá lè ronú. And Baba Suwe and Aunty Mọ́ládùn, they love each other very well. Kí la Aunty Mọ́ládùn kú sí?
Adotosi Gistlover wanted to use Aunty Moladu to get donations. Ìgbà yẹn ló fi wọ àárín àwọn politicians to get donations. Àwọn fẹ́ sin òkú àti yẹn. Mi ìfẹ́ dárúkọ wọn, kọ́nà bá fọ̀rún kẹ́ wọn. Màmá sọ pé Ladun àti Baba Z. Màmá ní Baba Z àti Ladun. Ṣé you understand? So ó wá bẹ̀rẹ̀ sí ní fi òkú Ladun. Ó bẹ̀rẹ̀ sí ní lọ fi penetrate ní state. Lọ́dọ̀ àwọn politicians ó bẹ̀rẹ̀ sí ní gbowó. Bó ṣe ń gbowó. Baba Z ló subject ló fi ń gbowó tó fi ń gba donation. Tó fi ń gba donation. Níbi tí Baba Z tó ní orúkọ dé, Lagos State can clear Baba Z name. Federal can clear Baba Z name because Baba Z ṣé ń gbọ́ mi? Just because Baba Z ní orúkọ ó dẹ̀ ní èèyàn lẹ́yìn. Ṣé ń gbọ́ mi kan tí mi sọ? Now, ó wá ń fi òkú Ladun, òun ló fi penetrate gbogbo àwọn olóṣèlú ń gbà yẹn. Bọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Ó wá jẹ́ kí gbogbo àwọn olóṣèlú yẹn kọ́kọ́ yìn sí Baba Z. That was downfall of Baba Z. And even when Baba Z, nígbà tí Baba Z kú tán, Adotosi Gistlover, ó yìí fẹ́ fi òkú Baba Z gbowó. Clash wá wà. Ohun tí ó ṣe fàjà Yọ̀yọ̀ àti Adotosi Gistlover dọ́là nìyẹn o. Wọ́n believe pé donation tó fẹ́ ṣe fún òkú Baba Suwe, òun ló yẹ kó ń gba donation yẹn. Sori Adotosi Gistlover has been doing this for a very long time. Báwo èèyàn fura. Ó wá sórí another person. Akọ̀dédé gbé sórí jáde randomly without evidence, and people will buy into it. She has been doing it for a very long time. Tó bá jẹ́ pé mi ò jáde sọ̀rọ̀, ẹ máa believe pé mo lọ èmi tí mo ń ta gold. Èmi dẹ́ pé ìyálà ya gold. Àwọn ẹrù tó ń gbẹ́rù mi ni mo ń tà, and you all can testify to it. Látàná tí ò ń ṣe mi pé I sell every. Gbogbo ohun tó ṣe lánàá bó bá ṣe jẹ́ mo fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Mo fi everything lọ́lọ́run lọ́wọ́. Àtẹni tó sanwó o, àtẹni tó dáwó fún o. Bó bá ṣe jẹ́ mo fi gbogbo ẹ̀ mo yáfi ẹ̀ fọ́lọ́run. But nǹkan tí mi ò fẹ́ gbọ́ ni pé 2.5 ni wọ́n kẹ́ máa wá àwọn èèyàn wa o. Kẹ́ máa wá àwọn èèyàn wa. Ṣé rí fracas yẹn inú ẹ̀jẹ̀ ló máa ń wà. Wọ́n náà san 2.5 million fún yàn. Wọ́n ti fẹ́ divert. Wọ́n ní wọ́n ti fẹ́ lọ máa bá ẹni tó san 2.5 million jà pé 3.5 million ló gbà. Business is business. Òun náà lọ wáṣẹ́ wá ni. I don dey follow Lizzy since 10 years now. Now, we just start to follow 2 years ago. Think say she can cause any abi. I know they go for people. I know they talk at all. Business is business. Aliu tó lọ consult òun náà ń ṣòwò ni. Àbí ó ń ṣòwò ni, business is business. Kókó ni pé ẹ ti gbowó. Èèyàn kan sọ pé let Aliu come out if she's true, if he paid 4 million. I need 3.5 million no san lánàá sẹ. 3.5 million no san ní àná. Àwọn tó san owó, wọ́n ní 3.5 million làwọn san fún Aliu. Wọ́n ní àti Tope wá sọ pé 2.5 million ni wọ́n fún àwọn. Get me. Tó bá jẹ́ pé 2.5 million náà san fún àti Tope. 2.5 million yẹn, business is business. Aliu àtàwọn tó kówó fún Aliu nìkan jọ lọ yanjú títí wọn. Àǹtí Tope ò deliver ní nǹkan tó wà nílẹ̀ báyìí. Ẹ mọ̀ pé mi smart gan. Gbogbo game tí gbogbo yín jọ ń gbà yẹn, gbogbo ẹ̀ ló yé mi. Ṣé rí àwọn narrative tem push ló fi look like a setup. I know a lot of things tí mo lè sọ. Mo mọ analysis tí mo lè kìbọ̀. But believe me, mo ò ní so much. She did. It took her hours to refund. Wọ́n ti gate mọ́ wọn ni.
pé tí wọ́n bá refund kan gbọ́dọ̀ jáde. It took her hours to gather the money before she could refund. After she refund, wọ́n ṣí gate fún wọn kó máa lọ. Òtítọ́ ọ̀rọ̀ lẹ máa gbọ́ lẹ́nu tèmi níbí. Did Aliu tell her who she's coming to play for? Now, ẹ jẹ́ ká gbé Aliu lẹ̀. Pẹ̀lú oore tí àǹtí Tọ́pẹ́ ti fẹnu ara wọn confirm pé mo ti ṣe fún àwọn rí, pé mo wá sí kíní àwọn concert àwọn.